ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ bá ti láǹfààní láti máa wètò orúkọ tèmi ò yípadà Kẹ́mi Bùkọ́lá ni orúkọ ti tèmi ń jẹ́ adẹ́kú bó ṣe ń lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà lágbára lọ́wọ́ náà bí tẹ́ ti mówó tẹ́ fi rajà lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá ibẹ̀ ò ní gbẹ lágbára lọ́wọ́ náà. ògo gbogbo yín ó máa búyọ, ògo èmi náà máa búyọ. Níléeṣẹ́ Kendi Fashion Empire a ní àwọn sweet lace tó wà òkè. Lọ́la mo máa polówó sweet lace fún yín. Gbogbo ilé tá polówó nígbà yẹn mo dúpẹ́ lọ́gbà ẹ̀yin màmá mi, ojú òní tì yín. Wọ́n ti ra gbogbo ẹ̀. A tún máa kó àwọn míì tẹ́ pé tẹ́ bá rí gan ẹ mọ̀ pé aṣọ lélẹ̀, aṣọ tẹ́ pé ẹ máa wọ̀ tẹ́ pé ẹ ní máa rí káàkiri kẹ́ ẹ fún yàn pé gbà lọ́ bá mi wá. Kì í ṣe fọ́ǹbù, kì í ṣe ẹnu. Ẹnìyàn rìn, ẹnìyàn máa rìn. So sweet lace tèmi ń tà kì í ṣe nǹkan tẹ́ ẹ máa rí káàkiri, kì í ṣeré. A dẹ̀ máa sọ fún yín bó jẹ́ ńlá lè, bó jẹ́ sọ wípé nílá lélẹ̀ ò kékeré lélẹ̀ yìí o. Níta kékeré fún yín nílá. N kò jẹ́ kí n máa sọ eléyìí. Màmá mi kan, màmá lálùbáríkà nínú àwọn màmá tọ́lọ́run máa bá mi ṣàánú fún, tó ti ṣàánú wọn láti kékeré dọjọ́ ogbó yìí tẹ́ pé Ọlọ́run ti máa ṣàánú wọn, wọ́n máa ṣàánú wọn lọ. Àwọn màmá àgbàlagbà yẹn tẹ́ pẹ́ mọ̀, wọ́n nífẹ̀ẹ́ mi gan kì í ṣeré. Àwọn ló máa ń bá mi rajà. Ó wù mí kí n sọ̀rọ̀ yìí ni torí irú ẹ̀ á ti máa ṣẹlẹ̀ tí wọn ò ní lè sọ. Màmá yẹn máa ra sweet lace náà like láti máa rà. Ẹ mọ̀ pé nǹkan tí wọ́n bá ti ń ṣe láti kékeré, kéèyàn wọ 70, kéèyàn wọ 80, nǹkan téèyàn máa ṣe lọ náà nìyẹn. Tó á jẹ́ ní tó ti ń wọṣọ láti kékeré, àbá kó wọ 100 ó ì máa wọṣọ yẹn lọ. Màmá yẹn wọ́n ṣe máa pé 70 ni. But ẹ bá rí wọn, wọ́n fine, wọ́n wà okay. Sweet ni wọ́n máa ń rà lọ́wọ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ. Wọ́n wá ra lẹ́ǹjẹ́ nínú àwọn ọjà tí mo polówó ní nǹkan bíi December ni. Kílódé tí mi ń dún báyìí? Ẹ má bínú, kílódé tí wọ́n ń dún báyìí? Bọ́ọ̀dù yẹn ni agbára. So wọ́n wá ra aṣọ yẹn ní December. 3 ni sweet lace tó ń rà. So wọ́n bá gbé dé ọjọ́ tó ń gbé dé ọ̀dọ̀ wọn, ọ̀rẹ́ wọn wà lọ́dọ̀ wọn tọ́jọ́ ń wà ládùúgbò tó yẹ pé ọ̀rẹ́ ni wọ́n ṣàrí. Wọ́n náà tẹ̀ láìka aṣọ máa sọ ẹyẹ báyìí ni mo rà ní ó ti wọ́n jú o. Màmá ẹ̀ dẹ̀ fẹ́ ra aṣọ yẹn. Màmá ẹ̀ ń láìka aṣọ yẹn. Ó wá wò pé wọ́n ò jẹ́ ń pé kò sẹ́ni tó lè ṣe irú ẹ̀, èmi gan náà lè ṣe irú ẹ̀, ẹ̀yin náà lè ṣe irú ẹ̀ pé aṣọ yìí tí bá ọ̀rẹ́ mi tó bí àbúrò mi kan tó ń tajà Nàìjíríà jẹ́ kí n pè bẹ́ẹ̀ yóò lè ní irú ẹ̀. Nǹkan tó lè kẹ́ni ẹ sọ ni pé òkè ọmọ mi nírú ẹ̀ ọmọ nírú ẹ̀ ọ̀bọ̀ kì í ṣe ńlá o. Mo dẹ̀ ṣe fi hàn lóko mẹ́tẹ̀ẹ̀ta ó sẹ́ndì ẹ̀ sí pé òun fẹ́ ra àwọn aṣọ yìí pé èlò ni wọ́n ló wá lọ fún ní, wọ́n ní kódà ìyàtọ̀ tó wà ń bẹ̀ ó wọ 100,000 sí 80,000. Wọ́n ní inú màmá bá dùn, inú màmá ti bí ẹ̀ wá wò pa. Ó ní anyway mi dẹ̀ pé Kẹ́mi Bùkọ́lá òun nífẹ̀ẹ́. Màmá kan tí màmá sọ mí ni pé òun nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn pé àbá kò jẹ lára òun pé kò sí wàhálà. Lẹ́yẹ̀kẹsẹ̀ màmá yẹn dẹ̀ send owó sí ará Èkó pé ẹ bá mi rajà ẹ̀rọ aṣọ yẹn wákẹ́dẹ̀ bá mi post ẹ̀. Wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n send owó sí. Ìgbà táṣọ máa dé Amẹ́ríkà yìí tèmi náà bá pé wọ́n ní màmá yẹn bó ṣe àṣẹ wò ẹ̀ pé màmá ti bí ti wò ó ti gbé tọ̀dọ̀ mi wò lọ́dọ̀ wọn. Wọ́n ló wá wò ó lẹ́yẹ̀kẹsẹ̀ ló ní màmá lágbájá mo wà ń lé ẹrù mi ti dé o, ẹ bá mi kó àwọn aṣọ tẹ́ra lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá, ẹ bá mi kó wá, ọjà mi ti dé ká wò síra wọn. Màmá dẹ̀ ní òun dẹ̀ wọlé òun kó. Ìgbà tó máa dé bẹ́ẹ̀ yín tèmi ọ̀rọ̀ tí mo ń sọ yìí alánà wọ́n ṣe fídíò. Mo lè ti fẹ́ máa sùn ní nǹkan bí 11 wọ́n ṣe fídíò tó ń fi gbé ẹ̀hàn mi. Màmá tí ó lọ tó màmá ti bí yẹn tó ní aṣọ tí ò ń ṣe tó ṣe ọ̀dà aṣọ tí aṣọ ẹ̀ tó ń complain pé kò wà òkè òun gọ́gọ́gọ́ ló bá mi sọ̀rọ̀ tú àtù lánàá. Wọ́n gbé fídíò ọbẹ̀ sí fi wọ̀n mí. Mo wá sọ fún wọn, mo ṣàlàyé ẹ̀ fún pé kò rí bẹ́ẹ̀. Mo wá ṣàlàyé àwọn kankan fún wọn. Nǹkan tí máa gbà tó máa gbáyọ̀ débẹ̀ wọ́n ní ìyàtọ̀ ẹ̀jẹ̀ ti pọ̀ jù. Wọ́n ní tọ̀dọ̀ mi yẹn ẹ máa rántí aṣọ kan bẹ́ẹ̀ tí mo tà white and mo tà ń gbà ní December aṣọ ẹ fine báyìí lára aṣọ ìgbà tí wọ́n máa lọ rà kékeré pátápátá pé ẹ̀yin èèyàn ẹ máa sòótọ́ ibi tí ọba ọmọdé láyé yẹn á dé bẹ́ẹ̀. Ó wá lọ ra aṣọ ẹ̀ wọ́n ní kódà ẹ bá fọ́ ọkàn ilé ẹ bá máa fọ́ ọkàn tiẹ̀ bẹ́ẹ̀ ó le bíi pálí ẹja ni
ìyàtọ̀ tẹ̀ ti wà ń bẹ̀ lọ́wọ́ lójú o ìyàtọ̀ ẹ̀ wà ń bẹ̀ bóyá ó rò pé báyá aṣọ ẹni tó ní aṣọ yẹn kò mọ̀ pé báyá wọ́n rà ó wà lọ́wọ́ wọn bóyá ó rò pé báyá wọ́n rí náà láìn ni wọ́n sẹ́ǹdì ẹ̀ sí tó ẹ kó mọ̀ pé aṣọ ẹ̀ wà lọ́wọ́ ọwọ́ èèyàn náà ti rí ni ó ṣeé ṣe kó má rà á náà wá ìyàtọ̀ tó wà ń bẹ̀ wúmọ̀ ẹ̀ wá ní èèlò lọ́wọ́ àtàwọn ló ta ní 150 aṣọ ẹ̀ ń bá ṣe tí wọ́n tarọ aṣọ yẹn ẹ̀ mọ̀ pé ó ní agbára ìbò wọn wò pé mo wá sọ mọ́ mi ẹ̀ pé ìgbà tẹ́ ẹ mọ̀ nígbà tí mo ta ọjà 2 something fún yín tẹ́wọ́n ní ọ̀tọ̀ pé 150 ó ní ọmọ mi ó ní mo wò pé ọmọ mi kó jẹ́ lára mi ó tó tẹ́ mi lọ́rùn pé ó ṣàláìka aṣọ yẹn èsì tí màmá yẹn fún mi nìyẹn màmá ẹ máa jẹ wọn mọ́ pẹ́ lágbà lọ́wọ́ lọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọmọ tí ẹni tẹ́ ẹ mọ̀ rí kẹtẹ wò pé ọmọ yìí o bó ṣe ń gbìyànjú o èmi náà mo fẹ́ ràn lọ́wọ́ nípa kí n máa bára jà lágbára bí tẹ́ ti mówó màmá ibẹ̀ ò ní gbẹ àwọn ọmọ yìí máa yanjú wọ́n ti yanjú òkè tó ń wà ọlọ́run ní já wọn bọ́ lágbára lọ́wọ́ ọlọ́run àwọn ọ̀yá dáadáa nìyẹn náà àkọ́ṣá wọ́n ṣàta pálí ẹja fún wọn ní sweet lace o sweet lace èmi Kẹ́mi Bùkọ́lá ń tà mo fi ọlọ́run bá ṣẹlẹ̀ rí kò sẹ́ni tó bá mi ra gàrí tí wọ́n ń fi àdúrà ránṣẹ́ sí mi àjàjà lórí sweet lace yẹn torí ńlá tí mo pè fún yín náà lẹ máa bá kẹ́ lọ anywhere owó yẹn tí wọ́n gbọ́ tí máa wọ́n ju ti tèmi lọ mọ́ méjì wọ́n ta àwọn kan náà láìn tí mo rí láwọn kọ̀ọ̀kan tí wọ́n máa ń polówó mo méjì tèmi ń ta àlùbáríkà lójú so a máa polówó àwọn sweet lace yẹn lọ́la lágbára lọ́wọ́ ọlọ́run rẹpẹtẹ ó ṣe at least ilé ìtara lẹ́nìí àwọn tó ní wọ́n nídìí tí mo ṣe fídíò mo ti mọ mélòó tí mo ti tà lẹ́nìí láì tí ìpolówó lásán tẹ́ bá fẹ́ ra sweet lace ẹ wá sílé iṣẹ́ Kẹ́bí Fashion Empire ibi lẹ ti máa rí confam ọ̀dọ̀ Kẹ́mi Bùkọ́lá lẹ ti máa rí kì í ṣe fọ́ǹbù kì í dẹ̀ ń ṣeré màá sọ wípé kékeré leléyìí nílá leléyìí o mi ò ní ta ọjà erùpẹ̀ fún yín tó èmi ìfẹ́ gbowó òkúta lọ́wọ́ yín kí n ta ẹjẹ erùpẹ̀ fún yín nìsín ó dájọ́ owó ẹjẹ erùpẹ̀ tí n bá ta owó òkúta náà ni mo máa fi gba èmi ò dẹ̀ ní ṣe é ọjà tí bá tà fún yín kọ̀ǹfàmù ni tó lọ́la a máa polówó fún yín lágbá lọ́wọ́ náà ògùn a máa búyọ ẹ wojú èyí tí mo wọ̀ yìí ẹ wo lè tí mo polówó fún yín yìí ẹ ló mọ́ mi ẹ káàsán mà yes ma èmi nìyẹn káàsán ma ìmúra àtijọ́ náà ni ó wà bí oníṣẹ́ léṣe mọ́mì ẹ wo mọ́mì máa pè yín padà mo wà lórí show máa pè yín padà àwọn ìyá mi nìyẹn wọ́n ní mi ní ṣe wọ́n léṣe pẹ̀lú ijó yìí ó ṣe ń wo show mi kan nìyẹn gbà mi ò ní ẹ wo ilé ayé yìí kò sẹ́ni tí ò ní ṣòro ṣùgbọ́n àlẹ́ máa gbé ìṣòro wa sórí oníkálukú ló ní ṣòro bọ́ èmi ò mọ́nú mi ò ń ronú o tó mi lè wá kó mi lè jẹ́ kí apatẹ́sọ̀ pa mí èmi á jó màá yan Ọlọ́run lógo kò yẹ yín màá yan Ọlọ́run lógo ilé ayé ò parẹ́ nígbà tó bá ti gbé nǹkan sọ́kàn tí ò ṣe pé kí ni nǹkan tí kò gbé sọ́kàn àláìláì Ọlọ́run jẹ́ kémi àti rí nǹkan tó ẹ pa máa ronú kiri máa ronú rìn mọ́mí ò ní tí búkì ẹ̀ ní fíjó pa wá so bá ń gbé ọ̀rọ̀ tí mo ń bá lọ ẹ̀yìn tèmi gẹ́rì tí mo wọ̀ yìí mo ti ta Brazilian gold ẹ̀ rí mo fi Ọlọ́run bá ṣẹlẹ̀ rí 150,000 mo ta nígbà yẹn Ọlọ́run bá ń gbọ́ ìyàtọ̀ díẹ̀ náà ló wà bó ṣe gẹ́lẹ́ lélẹ̀ ẹ pè mí fún ẹ bó ṣe fine bó dẹ̀ ṣe wà kì í ṣe àwọn ọjọ́ ètò máa bó aná àwọn ọjọ́ ètò lóríṣiríṣi iléeṣẹ́ Kẹ́bí Fashion Empire ẹ pè mí fún aná àwọn àǹkárá lóríṣiríṣi àwọn àǹkárá ńláńlá bẹ́ẹ̀ la rẹ̀ ní àwọn lace kékeré àwọn foil lace kékeré adẹ̀ ní swiss lace ńlá adẹ̀ ní àwọn tọ̀bá lóríṣiríṣi gèlè àti pèlé gbogbo ẹ pè mí 08022111530 iṣẹ́ clearing agent gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí pé òun ni iṣẹ́ tèmi ní àpápá ni mo ti ń ṣe clearing omi ò ń ṣe ní airport o fún ẹ̀yin ọ̀nkú tẹ̀ pè mí láti Canada lánàá yẹn ní iṣẹ́ airport ibi tẹ́ ẹ mọ̀ nǹkan tí mo bá ṣe tí bá gbàṣẹ lọ́wọ́ yín tí máa lè bá yín ṣe pápápá tí máa dẹ̀ gbéṣẹ́ yín fún yín nǹkan tí iṣẹ́ airport náà nígbà tó ṣe kinní bẹ̀ mo ti gbà rí ṣùgbọ́n mo rí mọ̀ pé mi ò yàn lé pírẹ̀s méjì tí o bá fẹ́ níṣẹ́ àpápá tírọ́ọ̀kì ni kọ̀ńténà ni katapila ni káà ni jíìpù ni bọ́ọ̀sì ni
ẹ pé Kẹ́mi Bùkọ́lá màá bá yín clear pàápàá dẹ̀ níṣẹ́ iṣẹ́ mi ní fi iṣẹ́ yín jáfẹ́ mi ní fi iṣẹ́ yín jáfìrà ìbáná ṣe máa ń pò sọ̀rọ̀ yẹn mi ní fi iṣẹ́ yín pé ẹ wá gbé lọ́la ẹ wá bá pọ̀ ọ̀la ni iṣẹ́ yín máa jáde ọ̀la náà ló dẹ̀ máa jáde lágbára lọ́wọ́ Ọlọ́run a máa rí jẹ gbogbo ẹ̀ tẹ̀lé wà ń bẹ̀ ẹ̀ náà ẹ máa kúrò kó délé lágbára lọ́wọ́ Ọlọ́run agbo nǹkan tó bá ń ṣe lágbára ẹ pé Kẹ́mi Bùkọ́lá ká mátá náà ó dẹ̀ wà. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ò pọ̀ lórí nǹkan tó ń lọ náà la fẹ́ bá yín dá sí o ẹ̀yin ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ àwọn tó wá sí online nǹkan tí ó yẹ kẹ́ ẹ mójútó mójútó èmi ò mọ bí tí Sunday Igboho ti jẹ́ problem ayé yín tó jẹ́ pé gbogbo àwọn tó ń campaign fáwọn èèyàn wọn ó ní nǹkan tó fi ń campaign èébú lẹ́yìn fi wá fi ń campaign online ẹni tí ò rí ti rò tí ò tiẹ̀ mọ̀ pé ń rìn ọ̀rọ̀ ẹ̀ lẹ́wọ́ gbé sórí àánú ń ṣe mí àkọ́kọ́ màá kọ́ bẹ̀rẹ̀ látòrí Àbọ̀lọ́rẹ́ tó lòun wà ní France gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn sórí ẹ̀mọ́kọ́ ẹ̀mọ́ èmi ètì kí n máa sọ nǹkan tí mi lè ṣe nǹkan tí mi tó kí n máa sọ èmi ò ń ṣe ọkọ̀ wá sọ̀lá ọkọ̀ tí ẹ̀ ń sọ kántan nǹkan tí ẹ̀ lè ṣe ẹ̀kọ̀ wá ń sọ online èmi ò nínú sọ̀rọ̀ púpọ̀ lórí ti bọ̀bọ̀ ẹ̀ because ọ̀rọ̀ ìdí tí mi fi ní sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ni pé láti bẹ̀rẹ̀ òun àti Sunday òun ṣe ọlọ́rọ̀ ẹni tó lọ sílé olóyè Sunday Igboho tó jẹ epo ẹ̀ tó jẹ iyọ̀ ẹ̀ òun ni mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí lẹ́nìí ṣe rí bọ̀bọ̀ Àbọ̀lọ́rẹ́ yẹn kò àmọ́ ni ẹni tó bá tó ní mú kò lè dènà dé ní gbogbo ilé tó ń sọ yìí ó kò tẹ̀ ń ẹ̀mọ̀ nǹkan kọ́kọ́ ní pé kò tẹ̀ ní pé bẹ́ẹ̀ kò rọ́rọ̀ sọ òun náà fẹ́ sọ kankan náà òun náà fẹ́ wojú eré ni gbogbo wọn fi ń wojú eré ni ṣé ẹni kan tẹ́ ń ṣe yìí tá a bá fa gbùrùgbùrù a máa fa gbó àwọn kan wà tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó máa wú àwọn nǹkan tí ò yẹ kó wú jáde ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ ẹ fi MC Oluomo lẹ̀ ẹ bá fẹ́ bá Sunday Igboho jà ẹ má máa dárúkọ MC Oluomo mọ́ torí MC Oluomo kò rán yín ṣẹ́ o ọmọkùnrin yẹn ò rán yín ṣẹ́ MC Oluomo ò rán yín ṣẹ́ ẹ kò mọ̀ máa jẹ́ ṣe ara yín ni ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ bá fẹ́ jà ẹ má fi MC Oluomo jà mọ́ ẹ má máa fi ọmọkùnrin yẹn jà mọ́ tó bá jẹ́ pé ẹni tó pé ó ní oníwàhálà ni òun gbọ́ ti jáde òun náà máa ń sọ̀rọ̀ online náà ṣáà mọ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ kò dárúkọ Sunday Igboho rí ibi tó lóhun téèyàn ò sí ọlọ́run wà bẹ́ẹ̀ MC Oluomo jáde kó wá bú olóyè Sunday Igboho rí tó bá jẹ́ pé ẹni tó pé ó ń bá olóyè Sunday Igboho jà ni kó má tẹ̀ dárúkọ ẹ̀gbọ́n á máa tàùn sí ní kò ṣeé rí kí ló dé tí ẹ̀yin tẹ́ wá wà lẹ́yìn ẹ̀ dẹ̀ wá wò ó ẹ má jẹ́ parọ́ tàn yín tá bá ní ká máa bá a lọ báyìí á bá èèyàn kan jù èèyàn kan lọ Ọlọ́run bá ń gbọ́ á bá èèyàn kan jù èèyàn kan lọ àwọn èèyàn níbi tí ẹ̀rù Ọlọ́run fi bà mí àwọn tẹ́gbọ́tẹ̀ tí ń bú olóyè Sunday Igboho gan gbogbo wọn jáde wo àwọn ọ̀rọ̀ tó ń sọ fún MC Oluomo kí ló dé ẹ fọmọkùnrin lọ́rùn lẹ́nà iye òní ìyẹn ẹ bá gbèjẹ gbèjẹ yóò ní kó má fún yín lówó náà iye òní kó má ṣẹ̀tọ́ fún yín náà ẹ fi Oluomo sílẹ̀ ẹ fi MC sílẹ̀ kò rán yín iṣẹ́ rárá kí ló dé ẹ kò mọ èèyàn míì kó tẹ́ kó tẹ̀tí tó ti wá ọ̀nà tó ṣe máa sọ̀rọ̀ ẹnu òun á rí mọ̀ pé ṣé ẹ bá ṣe ń sọ̀rọ̀ yẹn inú bí àwọn kan torí gbogbo ala mọ nǹkan tó gbé olóyè Sunday Igboho débẹ̀ yẹn ó ṣe nǹkan wá àfẹ́ mọ̀ kò sí nǹkan tó kàn wá nǹkan tó ṣe fún àwọn ọmọ Yorùbá òun ló jẹ́ káwọn ọmọ Yorùbá dúró tì í nínú gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lágbàáyé tó bá pín wọn sí ọ̀nà 10 àwọn ọ̀nà 8 náà nífẹ̀ẹ́ sí olóyè Sunday Igboho Sunday Igboho ní àwọn èèyàn lẹ́yìn gbogbo ọ̀dẹ̀ wọ́n fi tinútinú yọ́nú sí inú wọn ń dùn gbogbo ń ṣàdúrà fún because ẹni tó fi tiẹ̀ lẹ̀
tó gbọ́ tẹ ẹni ẹlẹ́ni òní Olóyè Sunday Igboho èèyàn mélòó ló lè ṣe èèyàn mélòó ló lè ṣe ẹni tí àwọn ọmọ ò sí nílẹ̀ tí gbogbo ẹbí ò sí nílẹ̀ tó dẹ̀ ní no a gbọ́dọ̀ bọ̀ lóko ẹrú kílẹ̀ wá ń bá ká èwo lẹ́jọ́ òṣì èwo lẹ́kú orí burúkú online ọkùnrin láì ṣe obìnrin àgbàlagbà láì ṣe kókó láì ṣe ọmọ àgbékọ̀rùn lọ sóko ọdẹ Okanlomo ìjà ìlara kì í tán bọ̀rọ̀ ájú wọn lọ ṣe wí lọ́jọ́ ìjà ìlara lélẹ́yìí ṣé rí bàbá tí wọ́n pè ní Okanlomo yẹn tó bá wẹ onílara ayérayé ẹ lọ mú Okanlomo onílara ó máa ní ẹ̀mí ìlara o mi ìdẹ̀túndé ẹlẹ́bi Okanlomo mi ìdẹ ẹlẹ́bi ara ẹni tí mo dá lẹ́bi lórí ọ̀rọ̀ yìí ni Olóyè Sunday Igboho tí ẹ̀dá bá ti wà láyé lóòótọ́ Ọlọ́run sọ pé ká má ní ìgbéraga ṣé rí tí ọ̀rọ̀ Olóyè Sunday Igboho mo ti fi kọ́gbọ́n tó lọ́ bá ṣe ń gbé ẹga bẹ́ẹ̀ náà ni kó máa ní ìgbéraga because tẹ́ pé Olóyè Sunday Igboho ní ìgbéraga ní ta ni Okanlomo bolo tí ń bọ̀ tó lókun lọ́rùn bolo tí ń bọ̀ tí ò ní okùn lọ́rùn ìwọ tó ò ní owó lọ́wọ́ tó jẹ́ pé olówó lọ́wọ́ ló ń lọ sí ilẹ̀ Amẹ́ríkà tó lọ ń ṣe ọmọ ọ̀dọ́ ń bẹ àbí iṣẹ́ wo ló ń ṣe ní Amẹ́ríkà jẹ́ àgbọ̀n náà iṣẹ́ wo ló ń ṣe l'Amẹ́ríkà bẹ̀bí wọn ọlọ́ọ̀zùn bẹ́ẹ̀ ni tó bá pọ̀ ohun tó tán tí wọ́n lọ ń bùkún ẹ gẹ́gẹ́ bí o ṣe fẹ́ ò ní sá lọ sí Amẹ́ríkà lọ jókòó. Olóyè Sunday Igboho wọ́n ti kó àwọn wọ́n ti kẹ́ran mérò jù àjàjẹ́ ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí yìí mọ̀ọ́re kì í ṣe gbogbo yín o ìdajì inú yín ọ̀pọ̀ nínú yín ló mọ̀ọ́re ìdajì inú yín kò mọ̀ọ́re mọ̀ọ́re bó tilẹ̀ òwú ó mọ ní gbogbo àwọn tí Olóyè Sunday Igboho ṣoore fún láyé ẹ̀yin mùsùlùmí ni ọmọkùnrin máa ṣe yín lóore o ọmọkùnrin máa dùn yín nínú rí o ọmọkùnrin máa fi ẹ̀rín sí ẹnu yín ẹ̀yin olórin ẹ̀yin onítíátà ẹ̀yin àfáà ó di Christian mélòó tí Olóyè Sunday Igboho ti gbówó fún bó ṣe fún ẹ̀yin muslim lówó ó fún yín lówó fún yín nílẹ̀ ẹ̀yin lẹ́wà ń gbẹ̀yìn lẹ́wà lọ ń ṣàbòsí ẹ̀ ẹ máa gbọ́ ọ̀kan tọkọ Ọmọlọmọ sọ ó ní àwọn ṣe mítì nílé aláàjì kan pé ọ̀rọ̀ tó Olóyè Sunday Igboho àbòsí tí wàá parí pẹ̀ tí wàá dọ̀rẹ́ ohun tó parí pọ̀ máa tó ti ń kà ìgbà tẹ́ ẹ fi ọ̀rọ̀ Olóyè Sunday Igboho tẹ́ fi dọ̀rẹ́ sórí ìwọ Okanlomo bàbá tó ń pè ní Okanlomo yìí tó bá ń ba lọ báyìí Ọlọ́run á jẹ́ kó méèkì o ṣébi tí mo ti mọ̀ pé ó ní lára àkọ́kọ́ ní ọjọ́ tó kọ́ ṣe ṣó tèmi rí yẹn gbogbo ẹ̀ náà sẹ́ndì wọ́n dìdí ìsẹ́ndì ẹ̀ sí èmi ò ń wò ó ẹni yẹn dìdí kọ́ síbẹ̀ pé kí n ṣáà wò ó tán olú kò lágbára iye tó bá lágbára èwo ló kùn ẹ́ èwo ní tiẹ̀ Okanlomo ó lágbára kò lágbára kí ló ta ló bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ó lágbára kò lágbára ó lóògùn kò lóògùn ta ló bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ta ló gba bisikíìtì lọ́wọ́ ẹ̀ ta ló fẹ́ kú sí ojú ẹ̀ tó ń sún kiri online ó dẹ̀ níyàwó lé ẹni tó fẹ́ ọmọkùnrin yìí try àwọn obìnrin a máa ń fẹ́fẹ́ kúfẹ́ o àwọn obìnrin a máa ń fẹ́ ìfẹ́kúfẹ́ èmi á fẹ́ ru eléyìí ọkùnrin tó yẹ ti ṣe kọ́tọ̀kọ̀tọ̀ tó ń rojọ́ ẹrú ọkùnrin bẹ́ẹ̀ rú wọn máa ń bà mí obìnrin ni a ní ẹ̀tọ́ láti máa rojọ́ tẹ́jọ́ obìnrin gan bá ti pọ̀ jù gan ó ti di wèrè ọkùnrin ò nẹ́tọ̀ láti máa ṣe kóbo rojọ́ ń bí owó ló lọ sílé Olóyè Sunday Igboho jẹun bẹ̀ wàá máa jẹun kiri lọ sílé alájà kaulat ó lọ jẹun ó tún lọ sílé MC Oluomo ó lọ jẹun ìyàwó àdé máa tẹ̀lé ẹ kiri ó tún wá di ẹlẹ́ tí mo tún wò ṣó tí mo tún ó ní kò nílé kò lówó àní onílara ni àti màkàn tó ń ṣe yín oògùn tá a máa lò fún yín àwọn èèyàn máa wá fún ẹ wọ́n máa lo oògùn fún ẹ ó yẹ kó fún ẹ lóògùn tó máa lò ìlara ipò ńlá Olóyè Sunday Igboho àti Olóyè Sunday Igboho ẹ̀dẹ̀ sínú kàtígórì
mi ò ráyè láti wá bú ẹ mi ò ń búyàn àlàyé lájọ máa ṣe fúnra wa ìwà àti Oloye Sunday Igboho ẹ̀ sínú kàtígórì ẹni tó lòun dùn inú tó ń lá ṣúgà òun ni ẹ bó ṣe wà ìwọ náà mọ̀ lọ́kàn rẹ̀ ikú tó wá ń bí mi nínú ni pé ọ̀rọ̀ Olúọmọ tó wá ń fi sí i ó wá ń gbójú rere ojú rere níbi ìlàwà ṣóò yẹn ní ìpínlẹ̀ ṣóò ní tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún baba Tinubu tó ń ṣépè fún MC Olúọmọ nígbà tó tí yóò ṣáàmọ̀ nígbà tí yóò tí wọlé àwọn gan tó ń pè ẹ́ mọ́ra gan máa sá òun náà máa ṣe fún ẹ because ti mọ̀ ẹ́ pé oníwó tòwórò ni ẹ́ oníwó tòwórò wàá wá ranjú mọ́ kámẹ́rà wàá máa yọtọ́ wàá máa ṣe tọ́ bàlá tó máa ṣe bàlá lẹ́nu ẹ lórí ọ̀rọ̀ Sunday Igboho lórí ọ̀rọ̀ bàbá Dámilọ́lá fi lẹ̀ fọmọkùnrin yẹn lẹ̀ ṣé tèmi kò tẹ̀bi tí mi máa fi ń dùn ni pé bó ṣe ń bu ìkókú mọ̀ pé èèyàn rí tó bá jẹ́ pé ó jẹ́ nǹkan kan láyé ni Oloye Sunday Igboho àti jáde àti dé ẹ lóhùn ṣùgbọ́n ó wo pé ta ló ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn wọ́n lo kò tí ẹ kò rí ẹ kò mọ̀ pé ó ń rìn ibi tí ó yẹ kí àwọn MC Oluomo ti mọ̀ yí pé kì í ṣèjẹ́ MC Oluomo ni Okanlomo ń jẹ́ gbé kò gbèjà wọn o ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ó gbèjà MC o lè dájà lẹ̀ láàrin àwọn méjèèjì ẹni tọ́nà yọ́nú sí tọ́nà nífẹ̀ẹ́ ní àwọn méjèèjì ó lè kó sí wọn láàrin kò Ọlọ́run ò ní jẹ́ MC Oluomo àti Oloye Sunday Igboho wọn lè pàdé ń patí kọ́ má kíra wọn wọ́n á kíra wọn ìwọ lára ń ta àmọ́kọ́ tó ń tẹ́ lára àmọ́kọ́ tó ń bí ẹ nínú ó ní Oloye Sunday Igboho kò lówó yahoo ní àtọwọ́ lówó àti yahoo nínú gbogbo nǹkan tó Oloye Sunday Igboho ṣe láyé mélòó nú ẹ̀ ló ti ṣe nínú àmọ́tò tó Oloye Sunday tó sínú ọgbà ẹ̀ kó ní pé wàhálà ṣẹlẹ̀ mélòó ló ti rà ó rí ṣe òlówó náà tó bá lówó lọ́wọ́ ò ní máa jẹun kiri lé onílé ò ní máa lọ máa fẹnu tó máa tẹnu bọlẹ̀ máa fọ ẹnu nulẹ̀ kiri ní onílé wàá débẹ̀ wàá máa jẹun ibi báyìí láwà tá a ti ń jẹun o ó yẹ kó lọ mọ nǹkan tó ń ṣe tó bá jẹ́ ìjẹ́ pé àwọn kan ló ní kó lọ máa ṣe nǹkan tó ń ṣe yẹn ó máa dùn mí pé tó bá máa fà á àwọn ìbànújẹ́ ọ̀rọ̀ táwọn kan rẹ́dì láti sọ tó lèmi ò ń báyàn jẹ́ nǹkan tí wọ́n bá ń ṣe òun lèmi máa ń sọ èmi ò nǹkan tí ń bá rí báyìí mo máa ń sọ èmi ò ń sọ wọ́n ní wọ́n pé mi ń sọ lọ́run láì mi ò fẹ́ torí kò ṣojú mi ṣé orí tó bá ń ba lọ báyìí àwọn ọ̀rọ̀ kan máa jáde tó yẹ pé àwọn tó ń gbèjà gan wọ́n á sọ fún ẹ pé stop má bà yá àwọn jẹ́ campaign ló yẹ kẹ́ máa campaign but ìrònú ìkòkò òun ló máa pajá òun lọ̀rọ̀ Sunday Igboho jẹ́ ṣé mi bá mo ṣe wẹ̀ tí bá báyàn jà tí n bá dání yẹn lọ ẹni yẹn ó jẹ́ nǹkan ó jẹ́ èèyàn pàtàkì ni ó wo pé Oloye Sunday Igboho jẹ́ nǹkan kan gbòógì ó nẹ́nu tó máa fi bàjẹ́ irú ẹ̀ náà sọ ni ọ̀rọ̀ ló fẹ́ sọ ìbàjẹ́ ló fẹ́ bọ Oloye Sunday ní àtọ́jú ẹ̀ ní ìsọ̀rọ̀ kan iná ló ń tẹnu mọ́ tó ń bá sọ̀rọ̀ kan ilẹ̀ máa dàrú tó ń bá sọ̀rọ̀ kan kìlìkan wá sọ ó sọ jù bẹ́ẹ̀ lọ ní Nàìjíríà ní gbogbo àgbáyé bọ́lá ti máa dárúkọ Oloye Sunday Igboho tán ni àwọn ìbáná Sunday Igboho wọ́n sọ ní Amẹ́ríkà wọ́n sọ ní London wọ́n sọ ní gbogbo àgbáyé kò síbi tó lórúkọ ọmọkùnrin yìí ò tàn dé bọ́nà ti mọ̀ ẹ́ èmi ò ní bú MC mi ní bú èèyàn kankan nu wọn torí wọn rán ẹ ṣẹ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ MC ò nífẹ̀ẹ́ alátẹnujẹ ni ẹ́ o ṣàfẹ́ gba o ṣàmọ̀ o ṣàfẹ́ gbowó o ṣàfẹ́ gba ipò bóyá o fẹ́ garage mi ò sọ ọmọkùnrin ò ṣẹ̀ mí mo mọ MC fún ẹni tó máa ń ṣàánú àwọn èèyàn ni mi ì rí bi tó yẹ pé ọdún ọ̀pọ̀ èèyàn kò ṣojú mi ò dẹ̀ ní bá wọn sọ èmi ò ní báyàn jẹ́ láyé mi nǹkan tẹ́mi mọ̀ mọ́ tó dẹ̀ ti ṣe fún ẹni tí mo mọ̀ ó ń ràn àwọn èèyàn lọ́wọ́ tí mo dẹ̀ mọ̀ pọ́ náà dẹ̀ máa ràn òun náà lọ́wọ́ nǹkan tí èèyàn bá ṣe láyé ló máa jẹ tó bá ń ṣe eré táyé bá ń ṣépè fún ẹ ìdédé tó ń ṣe ló máa ṣàdúrà fún ẹ ó bá dẹ̀ ń ibi táyé bá ń ṣàdúrà fún ẹ ṣépè fún ẹ ṣáà mọ bówó yẹn ṣe lọ bó ṣe rí nìyẹn
a mọ MC Olomo fún sí èèyàn gidi má fẹnu wá ba iye ọmọ ọlọ́mọ jẹ́ ẹ wo Koko Zaria nìyẹn kò sígbà tó jáde kò wá tákù anybody kò dárúkọ anybody rí ẹ tẹwọ́ tó bọ́lá bó ṣe máa ń ṣe gan pàápàá tó máa ń bú wọn ẹ tí ẹ rí gba ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ kan ṣoṣo ni Koko ti wá da lóhùn rí Koko Zaria ó nífẹ̀ẹ́ MC ju ẹ̀yìn ìkíní yìí lọ ìwọ àti àbọ̀lọ́dà àti Okanlomo nífẹ̀ẹ́ MC Oluomo àwọn tó nífẹ̀ẹ́ wọn ò ní bọ́ta kán máa forúkọ ẹ̀ jà wọn ò ní bọ́ síta kán máa forúkọ MC jà tó bá tẹ̀lé bí wọ́n ti ń dárúkọ ẹ̀ gan wá ṣe bí pé wọn ò rí ni nǹkan tí ọmọ ẹkùnrin máa jáde tó máa sọ ó máa ọ̀gá àwẹ̀ gidi ni o èèyàn tó ń ṣàánú ni o àwọn tó ń bàjẹ́ ó lè ṣépè fún wọn ìyẹn kò dárúkọ èèyàn ìwọ tó pé inú ògo tọ́lọ̀ ń dá mọ́ Olóyè Sunday Igboho tó ti ń bí ẹ nínú látọjọ́ yìí tí ò bá ń ṣe àpà tí ò bá ń ṣe ẹni tí ò ní lárí tó máa fi kú kó máa sọ pé ẹni tó gbé ilé yẹn kalẹ̀ sílùú Ìbàdàn ní sọ́kà bẹ́ẹ̀ yẹn kó máa ní kò ní owó lọ́wọ́ ẹni tó gbérú àwọn mọ́tò àbá kó lọ jalè àbá kó ṣe yahoo àbá owó lowó ń jẹ́ torí kò sí ẹni tó mọ ibi tó ti rówó ibi tó ìbá ti ó lè wá sọ pé owó tó ní o báyìí ni o àmọ́ kó máa pọ́kò lówó ọ̀tá ajé ni ẹ Okanlomo ẹni tó wọ́n dẹ̀ ti pẹ̀gùn rere òun gò ní ṣe rere láyé stop ẹ̀ wọ́n máa pẹ̀gùn rere nǹkan tó bá ń bí ẹ nínú nípa Olóyè Sunday Igboho nǹkan báyìí ló ń bí mi nínú o ó ṣe nǹkan báyìí fún mi o àwọn náà dẹ́ mọ̀ pé àkọ́ tó tẹ̀ bọ́ ó rí nǹkan kan sọ látọjọ́ yìí o ẹgbẹ́ òdẹ̀ sí lọ́wọ́ ẹ Okanlomo ṣé tí ọba ti ń kó gbogbo èèyàn mọ́ra mo ṣe wà yìí rẹ́gbẹ́ mi ò ṣe sọ lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ Sunday Igboho ọ̀rọ̀ olóyè ó ti kọ́ mi lọ́gbọ́n láyé ẹ jẹ́ ká máa proud kì í ṣe gbogbo èèyàn lèèyàn ń kó mọ́ra ẹ jẹ́ ká máa ká jọra lójú torí kí ni torí àwọn èèyàn tá pé Olóyè Sunday Igboho jọra ẹ̀ lójú ni irú Okanlomo ò lè wọnú ilé ẹ̀ lẹ́yìn tó rí lẹ́ẹ̀kan ṣoṣo níyàn tó pẹ́ ẹ̀kọ́ ṣolùwà àti ẹ̀ríra lójú lọ́wọ́ pé ó mọ̀ bí àwọn tó ti ẹ̀rí tó jọ ń sùn gan kò lè mọ́ tán ìwọ ríyàn lẹ́ẹ̀kan ṣoṣo ọ̀rọ̀ Olóyè Sunday Igboho kọ́ mi lọ́gbọ́n gan ẹ jẹ́ ká máa proud síra wa àwọn tí kí ò bá yẹ kẹ́ ẹ súnmọ́ ẹ má súnmọ́ ẹni tí ò bá tó bá tẹ̀ sí ẹ̀yìn ẹ má jẹ́ kó wọlé yín torí ẹni táyé ẹ̀ bá ti bàjẹ́ tó bá wọlé ilé ológo bó ṣe máa wọlé yẹn ló máa wá bẹ́ẹ̀ ni ẹni tí ò bá tó yàn tó wò pé irúṣẹ́ òun ló ń ṣe ẹni tó ń wádìí ẹ̀ pé iṣẹ́ á máa wò pé ẹni tí ò kàwé iṣẹ́ òun ló ń ṣe tó fi kọ́rù léyìí o èròkérò á máa bẹ̀rẹ̀ sí máa wá sí ọkàn ẹ̀ mo bẹ̀ mo fi Ọlọ́run bẹ̀ ẹ̀yin èèyàn gbogbo tó ń sọ gbogbo ló mọ̀ pé ó tẹ̀ máa ń parọ́ ná ó máa ń parọ́ níbi tí mo mọ̀ pé ọmọkùnrin ní lọ́wọ́ ó tún lọ pé bàbá tó wà ní bàbá kan tó ń ṣe kinní ní Ìbàdàn ó tún lọ pé kó má dá sọ̀rọ̀ tó wà lé kí ló kùn ẹ́ babaládò kí ló kùn ẹ́ láti máa pè kiri àwọn tó wà náà láì wọ́n á dábò ẹ̀ ìwọ kọ́ ló tẹ̀ máa dùn pé ẹlẹ́ni tó fẹ́ máa jẹ́ kó máa bú MC tó fẹ́ kó máa bú òun ló ń dùn mí ní ọ̀rọ̀ yìí tó pè ní tó fẹ́ bú lára ẹ̀ sínú àwọn tẹ́ pé àwọn gbọ́nà ti mọ̀ ẹ́ tó bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Olóyè Sunday Igboho tó gbé wá sọ̀rọ̀ láì tí àwọn èèyàn kọ̀ọ̀kan fi mọ̀ ẹ́ ta ló mọ̀ ẹ́ nígboro ayé bẹ́ẹ̀ ló lọ sí Ghana lọ́dọ̀ sat tíyẹn náà interview tẹ́jọjọ́ ń ṣe kọ́tọ̀kọ̀tọ̀ ń bẹ̀ lórí péjì ń bẹ̀ lórí péjì ẹ̀ ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá ń ṣe ẹ má jẹ́ ká lára ara wa ẹni tó bá lára òun kò ń gbérí onílára èèyàn òun gòkè ẹni tó bá ń lára ẹni tó dáa kò ń gòkè gbogbo èrò tó wá rò sí tó ló máa lọ parẹ́ yẹn tó bá jẹ́ ti Ọlọ́run tó pé Ọlọ́run ló dá ọmọkùnrin yẹn èrò tó gbogbo tó fẹ́nu sọ sí yẹn á dàlẹ́ ẹ lórí tó yà ní ṣẹ́gi bá ṣẹ́gi ló kó máa fúra rẹ̀ gbé ni gbogbo èrò tí gbogbo yín rò sí ọmọkùnrin yẹn orí yín ló ń lọ torí kò láti tó ti sọ ní ti ọmọkùnrin dẹ̀ tún jáde pé òun rí nǹkan ń ṣẹ́ o kí lẹ́nu kó tún ṣe ẹ̀kọ́ máa jáde kó máa ní ẹ má burú kí ló kàn kò rí ti rò náà kó tó gbé lọ́wọ́ ju gbogbo yẹn lọ ó rí mọ̀ pé oníṣòwò ni kẹ́ máa bá ṣòwò ayé yín rí ó ti mọ̀ pé ẹlẹ́kùn ni kẹ́ máa sún lọ à ń gbé kúrò bá wá kẹ́ máa sún sínú ẹ̀gbà tó wá máa kú ṣé ò ní dákẹ́ Okanlomo ìgbà tó wá máa sunkún sínú kúrò bá tó bá kú tó kú tó ń ṣẹlẹ̀ báyìí ṣé ò ní dákẹ́
ìrònú kò kù ò ló máa pajá ìrònú Olóyè Sunday Igboho òun ló máa rán ẹ lọ síbi tó fẹ́ ṣùgbọ́n eléyìí ti pọ̀ jù torí èmi ò rú ẹ̀ rí láti gbà wo lẹ ti ń fa ọ̀rọ̀ yìí Olóyè Sunday Igboho mistake gidi lẹ ṣe o tọ́nà bá jẹ́ kí gbogbo nǹkan bá padà sípò gbogbo àwọn muslim tó máa ń sọ́dọ̀ yín yẹn ẹ má jẹ́ kí gbogbo wọn dọ́dọ̀ yín mọ́ ẹ má jẹ́ kí gbogbo wọn dọ́dọ̀ yín mọ́ pátá ìdajì ni wọn ni ò mọ́re wọ́n jẹ pé wọ́n jẹ yọ̀yọ́ tó wá sílé yóò mọmi yín náà gbogbo ẹ̀lẹ́ máa ní kó máa wá sílé ilẹ̀ máa nínú bínú ṣe rí irú ọ̀kan lọmọ yẹn torí pé ó wà lamẹ́ríkà tó ń gbé Maryland tẹ́pẹ́ gbogbo ìlú tó wà lamẹ́ríkà àwọn kan wà níbi tẹ́pẹ́ gbogbo àwọn tó wà níbẹ̀ tẹ́pẹ́ Maryland tó dàbí bí ìjẹgun bíbà yìí bó o dẹ̀ lu ọkọ̀ tẹ́pẹ́ èèyàn máa rí bẹ́ẹ̀ yàn abẹ́rí jẹ́ ká wo ọkọ̀ tó ń lò ká wo mọ́tò tó ń lò ká wo ilé tó ń gbé ká wá sí Nàìjíríà ká lọ wo ilé Olóyè Sunday Igboho ó ń fi kú wórun ni ṣó ń wáìnì mi ni Ọ̀kànlọ́mọ ṣó ń wáìnì mi ni ṣó ń wáìnì àwọn ọmọ Yorùbá ni ṣáàmọ nǹkan tójú tó àmọ́ nǹkan tábà kó lẹ̀ tábà tún ṣe àmọ́ bó ṣe ń lọ ni ìwọ ń fi rẹ̀ wo Olóyè Sunday Igboho ò ní kọ́bọ̀ tálíkà yé ni ẹ́ tádé ò lè lọ sí Amẹ́ríkà tó yẹ pé ó ti di kíní ìgbà kan lè máa fi pé a lọ sí Amẹ́ríkà máa fi ṣakọ sí àwọn èèyàn ojú ti là ìwọ tó ń gbé lamẹ́ríkà gbọ́ bá dé nǹkan tó rí nǹkan táwọn ọmọ mi fà sí bí wàá dẹnu lẹ̀ ní tó a máa kán ni ó wá sí odi Nàìjíríà ó wá tẹnu jẹ kiri ó wá bẹ̀ sí ń jẹun kiri ilé àwọn èèyàn òun lọ torí ẹ ó fẹ́ lọ sọ̀rọ̀ ẹgbẹ́ ọkùnrin ẹgbẹ́ ó dẹ̀ gba Ghana lọ olóhùn rojọ́ ẹni tí ò rù ẹ tí ò ṣẹ́ tí ò bú ẹ tí ò rá ẹ ó wá ní ẹ parí ìjà pẹ̀lú kinní kan ṣítù tó ń sọ yìí Olóyè Sunday Igboho fún nílé náà Olóyè Sunday Igboho fún bàbá kan tó ń ṣe mi mọ̀kàn tí bàbá yẹn ṣe lọ́jọ́ ẹ̀ 5 million kan ló gbé fún lójú agbo ẹ̀yin lẹ́ jèrè ẹ̀ jù epo ẹ̀ àti iyọ̀ ẹ̀ tí gbogbo oúnjẹ tẹ wá pé bìrìkòtò tẹ pé bìrìkòtò tẹ wá ní kìnìkan o tẹ wá ń bàjẹ́ Ọlọ́run bá ló máa ń dá ẹjọ́ àfi eyín pẹ́ran á dá fún ẹ̀ gbogbo àwọn tó ń sọ lóye kò jọ mí lójú rà bọ̀bọ̀ France yẹn kò òun àti Olóyè Sunday Igboho kò wọlé ẹ̀rí wọn jọ mọ́ra wọn rí ṣùgbọ́n ìwọ tó lọ lé ẹ̀ tó lọ jẹun ó kò tí ẹ̀ bàjẹ́ oúnjẹ kó ṣáà máa jẹun kiri olólè alájà ló lọ jẹun ó kò ṣáà ń jẹun kiri ná ó ń jẹun kiri Ọ̀kànlọ́mọ ó rẹ̀ ń ṣe ọmọdé bó ṣe o ti lé ní 40 years obìnrin tó fẹ́ ń try lady yẹn ń try àwọn obìnrin a máa ń fẹ́ nǹkan a máa ń fẹ́ nǹkan gan tí ò bá ń ṣe yẹn ni pẹ̀lú ìwà tó ń wù yìí èmi àti lè jọ wà fọ́sẹ̀ kan péré tó mọ èyí kí kọkùnrin máa ṣe wó tó wò ìgò obìnrin gan tó wá ti lọ́jọ́ ojú gan máa sá fún ni tó máa pọ̀ ọkùnrin wàá máa sọ̀rọ̀ náà ìtọ́ á máa ṣe bàlà lẹ́nu ẹ ọkùnrin ìtọ́ á máa ṣe bàlà láì ṣe pé bá dayọ̀ sí ẹ lẹ́nu ìtọ́ ó máa sọ báyìí tó a máa ṣe ṣé òun wo bó bá sọ pé ìtọ́ máa jáde lẹ́nu ẹni Ọ̀kànlọ́mọ lọ stop ẹ̀ náà lọ campaign fún aṣáájú tẹ̀ ń campaign fún náà tó ṣe ojú bá wọlé báyìí ní ìdùnnú wá ní náà ṣe bí ọmọ Yorùbá ni kí ló kàn kí ni tèmi kí wọ́n máa bọ́ta kí máa ní kí ẹ ṣe àdìsọ́ tí mo ṣe lánàá bí ọ̀tọ́ bọ́lá ṣe bú bó ṣe ń ṣépè fún àwọn èèyàn mo jáde mo ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ pé ibi tó bá wo ní kálukú ló máa lọ tó bá wo lè lọ èèyàn lè lọ dìbò fún PDP ó lè dìbò fún APC nǹkan tó bá wo ní kálukú ni níṣẹ́ máa sọ pé kí ni mi lè ẹ́fà búyàn lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo ẹbí ni wá àmọ́ kí wọ́n dẹ̀ mú ọ̀rọ̀ èèyàn kan sẹ́nu kó wá máa fi ọ̀rọ̀ MC bojú òun ló bí mi inú yọ ọ̀rọ̀ MC kò nú ọ̀rọ̀ yìí tí MC bá jáde kó wá sọ pé òun ẹ̀ ń ṣá o kó ṣe disclaimer fún ẹ òun òru ẹ̀ ń ṣá owó ó ti ń bú MC ó ti ń bú Olóyè Sunday Igboho kó di pé òun ọ̀rọ̀ MC bọ̀ so kì í ṣe ẹ̀yin tèmi kì í ṣe torí MC ló ṣe ń bú Olóyè Sunday Igboho o so ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ yìí ẹ má bú ọmọ MC ò ránṣẹ́ ẹ má kò sí àwọn kan wà tẹ́pẹ́ bó ṣe ní wọ́n bú Olóyè Sunday Igboho náà wọ́n máa bú MC náà ni but kò dùn mọ́ mi inú because ọmọkùnrin yẹn òun àti Olóyè Sunday Igboho wọn ṣe ọ̀tá ara wọn ẹ kò tiẹ̀ mọ̀ kọ̀fẹ́ ba gbogbo ẹ̀jẹ̀ ni àwọn tó dẹ̀ ń bú MC náà kàn yẹ dárúkọ Olóyè Sunday Igboho
àwọn náà náà mọ̀ nǹkan tó rí tó fi ń bu so ẹ má jẹ́ ká dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kó gún ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bó jẹ́ Tinubu ló wọlé kọ́nà ṣáà gbogbo ẹni tó máa wọlé tó máa rọ̀ wá lọ́rùn òun kọ́ náà ń ṣe ṣùgbọ́n mọ̀ pé Yorùbá lè ṣàn kò sí kan tó lè yẹ o Yorùbá lè ṣàn ó máa wá sí ìmúṣẹ bógo bá ń jẹ́ tọ́lọ́run ẹ ṣé mo dúpẹ́ ó dàárọ̀.